seek my consent before taking this decision. What is this? Mo seek consent jẹ́ ò give ẹ. Ìgbà tí mi ò dé ti give ẹ yẹn, ó yẹ kó ti mọ̀ yí pé mi ò rọ̀ mọ́ nìyẹn, ẹlẹ́dàá mi ò fẹ́. Kí ni pépà tẹ kó lé mi lọ́wọ́? Ó wá dára ṣe máa ju ti tèmi lọ. Ó wá dára ṣe máa ju ti tèmi. Ta ló ṣiṣẹ́ jù? Èmi kọ́ mo jójú ni. Ifá tó yọ lójú ọpọ́n yẹn, Ifá tó lè tó ta kókó yìí. Ní àtẹ̀rọ̀ máa bí iná lé àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀. Bàbá ní kò lè fẹ́ ẹ̀wọ̀n mi rẹ̀. Bẹ́ẹ̀jà ńlá bá sọ àrílẹ̀ omi, bí kọ̀ọ̀kan sọ àrílẹ̀ odò, bólógìnì bá gòkè, ojú àtólé ojú àtòkò. Ìwọ tún ni. Kí ló dé? Sọ fọ́kàn ọ̀run ẹ̀ kó padà síbi tó ti wá. Bọ́mọ yẹn ń gbélé yẹn, téyìn lè já ń bẹ lọ́wọ́. Bọ́lọ̀ ń bá lè pèsè ọmọ kan pínrín fún yín gbéyàwó ẹ lóyún. Ó bá lè bílú ọmọ yẹn. Wọ́n ti fọ́ gbẹ̀ wọ́dà. Èmi ò ní kó fẹ́ mi. Mo kàn jẹ́ kó máa mọ̀ pé mo gbé oyún ẹ̀ ni. Ó ní kí n fẹ́. Bẹ́ẹ̀ ṣe máa sọ bẹ̀rẹ̀ nìyẹn. Ó ní kí n fẹ́. Ọkàn ní kẹgbẹ́ yẹn sínú ni. Tó bá máa dọjọ́ wájú wà dé wà lọ́mọ ẹ fi etí jọ mí. Wà dé ẹ̀ wọ́n ló fi gíga jọ òdìbò yẹn jẹ́ wọ́n mú ẹ̀wọ̀n bí ẹnu ẹ̀. Wà á bọ́ sọ́dọ̀ àwọn blọ́gà ẹ lọ fún olórúkọ àtòrúkọ kọ́pìnì. MD kọ́pìnì kan fún olóyún lọ́sí kò gbà wò. Ẹ burúkọ náà ń jẹ́ láìsí èmi. Kí ni ẹ̀rọ tó bá ká? Ẹni tọ́lọ́pàá mú tó lóun ọgbà oró òun ọgbà kọ̀rọ̀ yóò dé station. Gbogbo ọgbọ́n tó bá fẹ́ dà lónìí ọ̀dọ̀dọ̀ dàpọ̀. Dàpọ̀, tí mo bá bímọ wà á mọ orí ti ṣe mí lórí jẹ. Kí ló dé náà tẹ́jú elétí kókó? Ṣé fún sọ fún yín pé mi gbọ́dọ̀ rẹ̀ ìyá àtọmọ yín bíbá ìbọn? Ìyá rẹ ti bá ṣe jẹ́ náà. Ibi abá bá gọ̀pẹ́ lágbàá sọ̀rọ̀. Ó rí dájú pé ọwọ́ kan lára àwọn ọmọ ẹ̀kọ́ padà sọ́ọ̀dẹ̀.